kí ló ń ṣe ẹ̀ ó ba kẹ̀kẹ́ jẹ́ ni. No, mo dáná ní oúnjẹ mi jóná. Bí ìgbọ́ yẹn dáadáa, ó ń ṣe kí nìyẹn? Mo dáná ní kitchen, mo ń bọ̀. Wọ́n bí wá ìyàwó ẹ̀dá. Ó wà lókè, mo ń dáná fẹ́mi àti ìyàwó mi. Ó ń dáná fún wa àti I don't understand. Omi ìpè òun dá iná fún wa àti ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ni, mọ́mí. Ẹ kí ló ṣẹlẹ̀ sí olóyún ni àbẹ́sẹ̀ ẹ̀ bàjẹ́? Olóyún mọ́mí ọjọ́. Yes, very good. Àwọn fàṣẹ ti ṣe tán, mọ́mí, ẹ rà mà. Má kí mi. Ọmọ tèmi ló lọ kọ́ níṣẹ́ kitchen tó deposit sínú kitchen. Kí lẹ rí? No, kí ló ní? Mo dé bíbá yìí sọ̀rọ̀ mi sọ fún mi pé òun dáná lọ́wọ́, ìwọ̀n rẹ́sì lókè, irú rẹ́sì òní, ṣòro oyún ní fún ni, àbófẹsẹ̀ kan. Kí ni túbọ̀ gbogbo òṣì yẹn? Sáwọn náà, mo sọ bọ́dí kẹ́tìrà, ìgbà olódi bá sì. Mọ́mí, I'm not complaining. Mo ń dáná fún èmi àti ìyàwó mi ni. Ẹ wo mọ́mí nílé wa ń bí báyìí iṣẹ́ ilé cooking kò wá gender specific bẹ́ẹ̀ ni à ń support ara wa ni iṣẹ́ ni mo ṣe tó fi di pé ó tiẹ̀ mọ́ ń jẹ́ ṣe báyìí náà ẹ bímọ tó báyìí ẹ̀ kọ́ rárá mo tún bá yín kọ́ ẹ tún bínú like how. ó fẹnu kọra mo sọ ọmọ tèmi di apáànù sínú ilé mo sọ di clarissa gíríngorì àbí bẹ́ẹ̀ kọ́ no problem èmi mọ̀ pé bàbá àti ìyá ẹ̀ wọ́n ṣe bí bàbá ẹ̀ ṣe ń dáná fún ìyá ẹ̀ because ìyá ẹ̀ must be a very stupid woman. Mommy, you did not just say that. You did not just say that. I did. You did not. I did. You did not. With all my mouth ni mo fi sọ. Kí ló tẹ máa rán mi sílé náà mo wá fi ìyá mi àti bàbá mi fọkàn lọ́dọ̀ yín ni olú ọ̀rọ̀ wo nìyẹn wá sọ fún mọ́mí o ó ń gbá lára tèmi náà mi ò gbádùn lọ títí o kí ló dé tó bá tún mi lè ṣe lè dá mi mú ni. Wàláì sori no problem. Mọ́mí, Mọ́mí take it easy. Kò sí big deal no ẹ. I am only helping her. Mọ́mí, me and my wife help her la jẹ́ fúnra wa. Sherry, she's not a slave. Kò dẹ̀ ń ṣe maid nínú ilé. Èmi àti agree pé a máa ran ra wa lọ́wọ́. Kò sí big deal náà nǹkan tí mò ń ṣe. Ìwọ ni apáànù nínú ilé ìyá mi. I reject that from you in Jesus' name. Ẹ wo mọ́mí anyway who be must talk and ìwọ ṣó sọ fún wọn pé a ní conversation about third party ní àfẹ́ third party bí báyìí náà. Jesus Christ. Mọ́mí Sherry ẹ má fi ṣèbínú èmi àti ìyàwó mi àtijọ́ ní conversation yẹn pé a fẹ́ third party. Kó tó bá wọn sọ mo wà lókè tó jẹ́ bá ti jiná jẹ́ kí n mọ̀ mọ́mí ó dàbọ̀. Ọlọ́run á bá ẹ bó ṣe ló wà lókè yẹn. Ẹ jẹ́ kí n sáré. Ẹni kí ló lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹ́. Mọ́mí Jesus Christ. Anyway, kí lẹ fẹ́ jẹ? The host keeper, hostel must hear this, the lion himself. Oh my God, my son must be delivered. Mommy. Hey! Mommy. Roboski Ramataba. Mommy, torí ẹ ti try oúnjẹ mi ni o. Tẹ́ bá jẹ spaghetti mi, tẹ́ bá jẹ coconut rice mi. Ẹ máa like it. I'm not only doing local, I'm doing international. Ìyàwó ẹ̀ láti lọ kà lọ́dọ̀ Indaboski. I said to God, Jesus Christ, I don't even know how to get home anymore. My son is in bondage in his deliverance. Ọlọ́run jẹ́ kí n jókòó rẹ̀. You need deliverance. Jesus Christ. Indaboski Bayos a lion. Lion himself. Come and deliver my son. Lion.